o ẹ̀yin èèyàn wa, ìròyìn Yorùbá rèé láti iléeṣẹ́ wa ẹ̀nẹ̀ Segun Pryme ló ní ìròyìn yín. Ẹ má bínú wípé ó tó bí ọjọ́ mẹ́ta tẹ́ ti gbúrò wa o. Iṣẹ́ ajé ló sọ ọmọ nù bí òkò. Èmi náà ní kí n kiri jáde, mo kiri búrẹ́dì lọ bóyá èmi náà lè pàdé T.Y. Bello tèmi lọ́nà. Mo kiri títí ni ò pàdé T.Y. Bello nítorí ẹ̀ mo ṣe ní kí n padà sẹ́nu iṣẹ́. Ẹ jọ̀wọ́ ẹni bá mi rí T.Y. Bello tèmi, ẹ bá mi sọ fún wọn wípé mo wà ń bí mò ń dúró. Ẹ jọ̀wọ́ ẹ ràn wá lọ́wọ́, ẹ help mi. Kémi náà bá lè ṣe kíni kí n máa ta búrẹ́dì láti ibẹ̀ kémi náà di celebrity kí gbogbo ayé mọ̀ mí kó kìkì mi kàn káàkiri gbogbo àgbáyé. Kò jù bẹ́ẹ̀ lọ, ẹ jẹ́ ká máa bẹ́ tòtè ní lọ. Lónìí a ó lọ sí orílẹ̀-èdè Nàìjíríà níbi tá ti gbọ́ pé olórí orílẹ̀-èdè ọ̀hún ọ̀gágun Muhammadu Buhari bó ṣe ń fò lọ sílùú kan ló ń gbàbẹ̀ lọ sílùú míì, wọ́n lọ Saudi, wọ́n tún lọ sí Egypt, wọ́n tún ṣe dé báyìí lọ títí gbàlú ibòmíì lọ. Wọ́n ní láì ṣe ìrìnkèrindò akọ́láwọlé, wọ́n ní wọ́n lọ wọ́n bọ̀ bí ìlẹ̀kẹ̀dí. Ẹ jọ̀wọ́ ẹni tó bá mọ ọ̀gágun Buhari rí ẹ bá a sọ fún bàbá pé èyí tó lọ náà ó tó kó jókòó sílé kó mójútó gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Ìròyìn tó tún wọlé tọ̀ wá láti orílẹ̀-èdè Nàìjíríà bákan náà ni wípé lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, dọ́là àti náírà wọ́n figagbága o. À ń gbọ́ pé lọ́wọ́ yìí dọ́là kan jẹ́ 400 náírà, ìyẹn ló ń pè ní 400 náírà. Dọ́là kan ó jẹ́ 400 náírà. Ọ̀rọ̀ yìí wá pín sí méjì. Àwọn tí wọ́n ń bẹ nílùú Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n fowó ránṣẹ́ sílé, inú wọn dùn o nítorí wípé ẹni bá fi dọ́là kan ránṣẹ́ sílé 400 náírà ní àwọn aráalé ń gbà, kò nílò láti fi owó púpọ̀ ránṣẹ́ sílé kínú àwọn aráalé wọn tó dùn. Bákan náà àwọn tí wọ́n lọ́mọ nílùú Amẹ́ríkà tí wọ́n tọ́mọ ní ilé ìwé, ìṣe ni gbogbo wọn kérora o. Àwọn tí wọ́n ṣe káràkátà ọjà náà gbogbo wọn kérora wípé ẹ fẹ́ báyé wa jẹ́. Wọ́n ní ká bá wọn bá ọ̀gágun Buhari sọ̀rọ̀ o wípé bàbá ẹ má wò wá ràn, ẹ má jẹ́ káyé wa bàjẹ́ ní kùtùkùtù, ẹ ṣàánú wa, ẹ bá wa wá ọ̀kan ṣe sí o. Ẹ bá wa ká lọ sí ìpínlẹ̀ Delta ní orílẹ̀-èdè Nàìjíríà bákan náà. Ibẹ̀ láti ń gbọ́ ìròyìn wípé ọmọ ọdún 17 ti jẹ ọba ní ìlú kan ní ìpínlẹ̀ ọ̀hún. Orúkọ ọmọ náà tó jẹ ọba òun ni Obi-Chukwuka Noah Akaeze Kínní. Òun ni wọ́n pè ní ọba ìlú Ubuluku. Ẹ má bínú tí mi ò bá pe orúkọ yẹn dáadáa, ṣùgbọ́n kì í ṣe ìlú mi ò mọ̀ pé dáadáa náà ni ẹ bá mi gbà bẹ́ẹ̀. Lẹ́ẹ̀kan sí orúkọ ọmọ náà ni Obi-Chukwuka Noah Akaeze Kínní. Ṣé rí báyìí ọmọ ọdún 17 jẹ ọba. Púpọ̀ nínú yín class captain tó kéré jù ẹ̀rí jẹ nígbà tẹ́jọ́ ọmọ ọdún 17. Ṣé rí bẹ́yẹn èmi tí mò ń bá yín sọ̀rọ̀ gan mi ò rí nǹkan kan jẹ nígbà tèmi náà jẹ́ ọmọ ọdún 17. Nǹkan kan tí mo rí jẹ nígbà òun ni oúnjẹ bí ẹ̀bà bí àmàlà. Wọ́n ní bàbá jọba àṣà jẹ̀bà àárín nǹkan jẹ. Ní aníka kí àwọn ará ọ̀dọ́ ọ̀hún pé wọ́n kú oríire o tí wọ́n yan ọmọ ọdún 17 láti jẹ ọba. A gbà ládùúrà wípé kí Ọlọ́run fún ọmọ òun ní ọgbọ́n ìmọ̀ àti òye láti fi ṣe ọba pẹ́pẹ́pẹ́ o. Bákan náà ní orílẹ̀-èdè Amẹ́ríkà láti ń gbọ́ báyìí wípé ọmọ ọdún 18 ó sọra rẹ̀ di dókítà. Ẹgbẹ́ tuntun sọ ọmọ ọdún 18 ó sọra rẹ̀ di dókítà o. Orúkọ ọmọ náà ni a mọ̀ sí Malaki Ìfẹ́ Robinson, tí a mọ̀ sí Malachi Love Robinson. Ọmọ ọdún 18 ìṣe ló sọra rẹ̀ di dókítà. Òun fún ara ẹ̀ tó wá sí ilé ìwòsàn ara rẹ̀. Ṣé ń gbọ́? Ó ṣí ilé ìwòsàn ara ẹ̀. Kódà wọ́n ní gbogbo àwọn èèyàn ló ń lọ síbẹ̀ o. Wọ́n lọ bá dókítà yìí kó yẹ̀ wọ́n wò. Dókítà tí a mọ̀ sí Malachi, ìyẹn ló ń pè ní Malaika Ìfẹ́ Robinson. Wọ́n ló ń bá wọn rọ́ọ̀bù ẹ̀. Ó ń rọ́ọ̀bù ara àwọn pẹ́ṣẹ́ǹtì tó ń pera rẹ̀ ní dókítà. Ẹ wá rí i pé ewu ń bẹ lóko ló ń jẹ́ o. Gbogbo nǹkan ti wá di yánpọnyánrin báyìí. Ọlọ́run kó ṣàánú wa lè tako sí ní ilé ayé tí a wà yìí. Ní orílẹ̀-èdè Amẹ́ríkà bákan náà ọ̀rọ̀ òṣèlú ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ ó sì ń yí eruku o látàrí wípé àti ẹgbẹ́ ẹlẹ́ṣin àti ẹgbẹ́ ẹlẹ́rìn gbogbo wọn ló ń figagbága láti yan aṣojú wọn fún ipò ààrẹ tó máa dì ní November ọdún tí a wà yìí. Lọ́wọ́lọ́wọ́ ní ẹgbẹ́ ẹlẹ́rìn ọ̀gbẹ́ni Ẹnúdùnròfọ́ tí a mọ̀ sí Donald Trump òun ló sì ń gbégbá orókè o. Ṣùgbọ́n à ń gbọ́ báyìí wípé ẹlòmíì ti ń súnmọ́ ó ti ń sáré tẹ̀lé. Ìyẹn ni wọ́n ń pè ní ọ̀gbẹ́ni Mákanjúọlá Rubio tí gbogbo ayé mọ̀ sí Marco Rubio. Bákan náà a tún ní ọ̀gbẹ́ni míì èyí tí a mọ̀ sí Adétẹ̀dó Cruz tí a mọ̀ sí Ted Cruz. Òun náà figagbága ó ń sapá láti jẹ aṣojú ẹgbẹ́ ọ̀hún. Ìròyìn wọn ò lè jù báyìí lọ lọ́jọ́ tòní o. Ẹ ṣé tí ẹ̀ ń wò wá, ojú tẹ́ fi ń wò ó ní fọ́ o. Ẹnu tẹ́ sì fi ń rẹ́rìn sí ìròyìn làbárè wa.
ẹnu ọ̀hún kò ní fàya o. Èmi ọmọ yín náà ni Segun Pryme. Ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.